Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, wàhálà tuntun míì tuntun yọjú fún ààrẹ Tinubu pẹ̀lú bí àwọn ènìyàn apá àríwá lórílẹ̀‐èdè yìí ṣe múra sílẹ̀ láti sọ ẹ̀yìn ẹni tí wọn yóò tò sí. Àgbà òṣèlú kan ní wọn yóò fẹnukò lórí ẹ̀ kí oṣù mẹ́fà tó pé. Àtíkù náà sọ̀rọ̀, ó ní ààrẹ Tinubu ò kún ojú òṣùwọ̀n rárá láti kojú wàhálà ètò ààbò. Nínú ọ̀rọ̀ Kúkà ń tiẹ̀, ó ní orílẹ̀-èdè yìí fojú winá wàhálà àti ìpànìyàn nípakúpa eléyìí tí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn. Ìwàásù àlàáfíà, ìṣọ̀kan, ìfẹ́ àti ìrètí làwọn aṣáájú ń ṣe fún gbogbo ọmọ Nàìjíríà nínú iṣẹ́ ọdún àjíǹde tí wọ́n ń fi síta. Ààrẹ Tinubu ní ìgbìmọ̀ àwọn ẹni ibi kò ní ṣẹ lórí orílẹ̀-èdè yìí. Ẹ kọ̀yìn sí irúfẹ́ òṣèlú tó ń tẹ ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí mọ́lẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló sọ bẹ́ẹ̀. Cardoso ti ń fi ọ̀rọ̀ dídùn fa àwọn olókoòwò mọ́ra. Ó ní ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ti ń ṣiṣẹ́ láti fi ìpìlẹ̀ ètò ọrọ̀ ajé tó fìdí múlẹ̀ dáadáa múlẹ̀. Ó fi ọwọ́ sọ̀yà pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti ń dìde díẹ̀díẹ̀. Àwọn ikọ̀ ọmọ ológun lórílẹ̀-èdè yìí ti rí epo rọ̀bì 67,000 já lágbà lọ́wọ́ àwọn karambání ají epo gbé. Àgbà ẹgbẹ́ òṣèlú PDP kan ti wòye pé Peter Obi yóò jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 tó bá padà sínú ẹgbẹ́ òṣèlú PDP. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ṣe ìpàdé pàtàkì kan nílùú Rome ní ìmúrasílẹ̀ láti tún pàdé nílùú Oman lọ́sẹ̀ tó ń bọ̀. Ìròyìn eré ìdárayá. Omi tó ń gbé wọn padà sẹ́yìn nínú ìdíje English Premier League ti gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City lọ lẹ́yìn tó fìdí rẹmi sọ́wọ́ Liverpool. Arsenal náà fìyà jẹ Ipswich. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.